Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Ẹ̀yin tèmi ṣàlàáfíà mo bá yín ẹ jẹ́ kí a bá bẹ́ẹ̀ yẹn ṣàlàáfíà mo bá yín kí ló dé go live kẹ́ ẹ̀yin tí wà ní Facebook ṣe ti ń rí mi ṣe jẹ́ àwọn ọmọ Facebook yẹn tó gbá ski Facebook yẹn ò pẹ́ rárá pápápá ni ó ti wà lórí ẹ̀ Facebook ò ń pẹ́ rárá àjàbí ọmọ eléníyàn ó máa bọ́ sórí ẹ̀ ní straight away kí ló dé náà. ẹ jẹ́ kí kinní wà ẹgbẹ́ kinní wà ṣàlàáfíà mo bá yín jàre mi ní wáyé tì ẹ̀yin tèmi tó gbáàsì ẹ̀yin tèmi tó sexy ẹ̀yin tèmi tó beautiful wetin dey happen ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run mo ráwọn kinní kan tó ń trendy táwọn èèyàn sọ̀rọ̀ pa ẹ wo ẹ̀yin tẹ́ bá ti mọ̀ mí ẹ mọ̀ ẹ yẹ kẹ́ mọ̀rọ̀ àwa bọ́rọ̀ bá ṣe la ṣe máa sọ torí pé kí ni a ò wá síbí báyìí láti wá èmi ò wá bíbáyìí láti wá please anybody but bọ́rọ̀ bá ṣe rí òní mo ṣe máa sọ to be sincere let's be honest with ourselves. mo rí kinní kan tó ń trending ẹ jẹ́ ká sọ lórí ọ̀rọ̀ ó ń dùn mí gan pé kinní yìí kò connect náà kí ló ń ṣẹlẹ̀ anyway mo rí mátà yẹn tó ń trending òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ òun ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fún un. ṣe rí ẹ̀yin obìnrin àwa obìnrin generally mi ò sọ pé kò dáa ká máa love ó máa dáa ká máa love ó máa dáa give and take ní ọ̀rọ̀ ilé ayé but when you love kí ló dé náà kí ló dé tí àwọn ti ẹ jẹ́ kí n tún kí ní ìṣe náà pé ó máa wá later ẹ̀yin tí jẹ́ kí náà ti ń pè yín ẹ̀yin tí kí lorúkọ bíbá kí náà ti ń pè ẹ̀yin tí TikTok mi ò gẹ́ẹ̀tì ẹ má wọrí mo fẹ́ tún ṣe ni bóyá màá lè gẹ́ẹ̀tì yín èdè ẹ má wọrí mo fẹ́ padà lọ sí live lórí ẹ̀yin tẹ́ wà lórí TikTok yẹn tó bá wá fine tí ó wá dẹ̀ wà fine mi ò ráyè ká máa jókòó lórí show ká máa understand mi ráyè gbogbo yẹn iṣẹ́ ti yàtọ̀ o lè reconnect ẹ̀ bóyá o lè connect ẹ̀ mọ́ ẹni ọ̀dà fún mi ráì pé kíní kò fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú zane ló lè ṣe mọ́ MTN. ẹ mọ̀ tẹ́mi bá ti ń rojọ́ máa máa tajà mi o torí ta bá ti ń sunkún a máa ríran o ẹ̀yin ẹ kú wájú ìjàre dé kíní ẹ̀ kú ni mo rí kéèsì kan táwọn èèyàn sọ̀rọ̀ pa mátà yẹn mo rí táwọn èèyàn sọ̀rọ̀ pa mo ti resume life báyìí mo rí mátà táwọn èèyàn sọ̀rọ̀ pa ẹ̀yẹn èèyàn ó máa ń da káwọn obìnrin máa love tó yé yín ó máa ń da kóbìnrin máa love ṣe láwọn aṣọ ẹ̀ tẹ́yìn bá wà níbà èmi máa ṣọ́ àwọn ọjà tèmi aṣọ tẹ́ ń wò elélélè ó dà pé eléyìí lówó ẹ̀ ṣìpù jù bẹ́ẹ̀ ẹ̀yìn ẹ̀ dá mi lò one kí nìyẹn ó dà pé 160 àbí 165 am I right get it for me aṣọ ilé 160 165 ó máa ń da kóbìnrin máa love ọ̀rọ̀ woman tó ń ta jewelry tán ló kù yẹn
ó ní mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ó máa ń da kóbìnrin máa love but tá bá ti ń love ẹ jẹ́ ká máa lajú ká máa ríran tá bá ti ń love ẹ jẹ́ ká máa ríran ká kàn lajú wálẹ̀. When you love somebody and the person is not showing you love ó ti yẹ kó máa plan ara ẹ̀ tó obìnrin bá wà tó bá obìnrin ọkùnrin ó bímọ fún ni ó bímọ fọkùnrin ní kọkùnrin kó má pa ẹ́ àbó obìnrin bímọ fún òní kó má pa ẹ́ vice versa ni. Tó bá ti bímọ fún ọkùnrin tó bá ti ọkùnrin kan wà tó yẹ pé the love is not there wọ́n gan máa ti mọ̀ pé love yẹn ò sí ń bẹ̀ but èmi 165 àwọn aṣọ tí mò ń wò mo ṣe ìjà wọ́n sì ní 165 ẹ̀yin tẹ́ bá rí 165 mo ṣe ìjà mo ní different colours. Obìnrin àbọ́kùnrin bímọ fún ni kò ní kó má pa ni obìnrin bímọ ó lọ kí náà tún lò kò ní kó má pa ni. Tó bá ti wà nílé kan tó ní ọkọ àbí ìyàwó ló fẹ́ tọkọ ẹ̀ ò bá love ẹ̀ wàá mọ̀ pọkùnrin ò love ẹ̀ tíyàwó ẹ̀ ò bá love ẹ̀ wàá mọ̀ pé kò love ẹ̀ bọ̀ tọ́nà bá wá gbàdúrà ẹ̀ tó ń ṣiṣẹ́ ẹ̀ ó yẹ kó lajú ẹ̀. Don't love pẹ̀lú blind eye. Love is not blind. Ẹ̀yin èèyàn lẹ́ ń jẹ́ kó dàbí ìgbà tó máa sọ pé love is blind. Kí ló ń jẹ́ love is blind? Kí ló ń jẹ́ love is blind? Àwọn èèyàn la máa ń play love pẹ̀lú àìrí tí ó pè. Love is not blind now. Yẹn bẹ́ẹ̀. Aṣọ yìí, I think I have 11 colours. Ṣé kò yẹ yín? Lórí ọ̀rọ̀ tí bó ṣe wà yìí 165,000 165 aṣọ tẹ́ ń wò mí lọ́wọ́ mi 165 and it weighs 3.33 kg kẹ́ ẹ lè mọ̀ pé bíìdì ẹ̀ full bíìdì ẹ̀ bó ṣe wà yìí ó full. Nínú àwọn aṣọ tí mo fẹ́ fún aṣọ mẹ́rin mo fẹ́ fún wọn èyí tó weigh 3.3 wà ń bẹ̀. You understand? Kẹ́tì wo kẹ́tì mo fẹ́ prepare mind yìí kẹ́lì mọ̀ pé is a complete bead something. Ẹ̀yin tẹ́ ẹ̀ send mi ní gift yẹn mo rí pé èèyàn send mi ní gift thank you very much. Tóbìnrin bá love ẹ máa lajú tẹ́ bá love is fine but when you love bójọ́kùnrin náà ni tó bá love ìyàwó ẹ̀ tí àwẹ̀ ò bá love ẹ̀ wá ti mọ̀ náà reciprocal lọ́rọ̀ lé ayé nítorí bá ṣe fún mi ni màá ṣe fún ẹ jẹ́ ìṣàlàyé kíní kan fún yín. Mo rọ̀rọ̀ lady yẹn táwọn èèyàn sọ tó ń sọ you don't need to love pẹ̀lú afọ́jú ojú la ojú ẹ̀ tó bá ń love tó bá lówó lọ́wọ́ tó ń ṣiṣẹ́ tó lè fi owó command. When we say you can use your money to command peace for yourself. You will use your money, the money you have, you use it to control peace for yourself, peace of mind. Ọkùnrin bọ́kùnrin ṣe wà ọkùnrin máa ṣayé ẹ̀. Ìwọ fúnra rẹ̀ ijó tí obìnrin bá ti mọ̀ pé mo lọ́kọ lóòótọ́ tó gbẹ̀mí ara ẹ̀ gbóná tó wò pé kíní tó kàn kó bullshit everything is bullshit. Tọkọ mi bá jáde tó bá wọlé lọ́kọ mi bí ẹ̀yin ò ṣe máa pé bọ̀dá àdìsá by love ara wa tó tẹ̀yìn ń wò pé bọ̀dá àdìsá tọkọ mi bá wọlé lọ́kọ mi tó bá ti jáde kì í ṣọkọ mi mọ́ tó bá ti wọlé kò ń ṣọkọ mi tó bá ti jáde kò ń ṣọkọ mi mọ́ mo ti wò pé tó bá dé ọlọ́run ìjọ tóbìnrin tó bá ti gbé má dẹ́ pé no you will find peace for yourself. Kò ṣe pé bóyá o máa fi owó bá ọkùnrin lò ọkùnrin ò bẹ́ẹ̀ fowó lò ó máa fìfẹ́ bá ọkùnrin lò ọkùnrin ò bẹ́ẹ̀ fìfẹ́ bẹ́ẹ̀ lò ìwọ wá ń ṣe gbogbo ẹ̀kíní kan ó mọ̀ pé ọkọ ẹ̀ ń yàlè ó mọ̀ pọ́kọ ẹ̀ ò lọ́ọ̀fù ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣe ẹ̀ lọ́ọ̀fù ta ló ní lọ́ọ̀fù rẹ̀ bí mo ṣe járúgbó ìtọ́kọ mi ò bá lọ́ọ̀fù mi lè ṣó ẹ̀ ní lọ́ọ̀fù I will never bí mo ṣe jẹ́ arúgbó tó jẹ́ pé ojú mi ti gbóyè tí mi ò fáyìn yìí tọkọ mi ò bá show me love I will never retaliate it back to him. ẹ̀yin obìnrin tẹ́ ẹ máa love àwọn aṣọ tí mo fi ń wọ̀nyí mo sọ fún pé 165 ni 165 ni 165
mo ṣe rí òyìnbó yìí ni mo ṣe gba àwọn ọjà yìí mo gbé bàyẹ́ ẹ̀ ni mo gbé mo dẹ̀ fi bí 33,500 gbẹ́yọ kọ̀ọ̀kan dáwọn ọjà kọ̀ọ̀kan tó wà ní 33,500 mo fi gbẹ́yọ kọ̀ọ̀kan owó kágò tí mo ń gbé tẹ́lẹ̀ ó wálẹ̀ àṣà ìpè dọ́là wálẹ̀ ẹni tí mo rajà lọ́wọ́ ẹ̀ owó ẹ̀ wálẹ̀ dọ́là yẹn wálẹ̀ ibi tí mo ti gbẹ́rù owó wọn wálẹ̀ gbogbo ẹ̀ wálẹ̀ so ó ti dandan kí gbogbo ẹ̀ náà kọjá ẹnìyẹn náà ó tún wálẹ̀ òyìnbó tí n bá gbèrò ọjà yìí bá ẹ̀ sí ẹ mọ bó ṣe máa wálẹ̀ ọ̀ bàyẹ̀ ni mo gbélé ṣóye yín bàyẹ̀ ẹ̀ wò bó ṣe wáyé ó fù bàjẹ́ aṣọ tẹ máa rà tẹ máa rà bí 300 ni ó fù 3.3 kg àwọn aṣọ kílò ńlá ni oníṣẹ́ àwọn ẹni lè máa fún mọ̀ pé bí ìdí ẹ̀fún so ó wá show love nìyẹn kò show ẹ̀ love ó wá ń sunkún kiri ó sunkún sábọ̀ nítorí ọkùnrin àkàn lóbìnrin mo máa èsẹ̀ pé obìnrin sunkún obìnrin ń ké wúmà yẹn ó kàn lọ parẹ́ àwọn kankan lọ mu kinní kan ẹlòmíì aná ẹlòmíì mu sniper ẹlòmíì mu nǹkan ó lọ parẹ́ nítorí ọkùnrin ayé ẹ̀ ti bàjẹ́ parẹ́ nítorí ọkùnrin níbi tí ayé gbé dùn dé ọlọ́run ayé dùn gan èmi máa ń pòwe kan bóko lé òbára yẹ àìrójú àìráyè ọlọ́run má gbé bóko ta ó ń lọ ó fẹ́ okùn torí ọkùnrin orin kan ni gbọ́n orin tá olórin wa kan bàbá wa kankan wáyé ẹni torí ẹlẹ́kú àríhùn rò bòdòrún ẹgbẹ̀rún ẹ̀lẹ́ àkọjá níbi tó bá kú sí wá fi ṣe yẹ̀yẹ́ pálákọrí wọn á tún yín mú. Same thing ẹni torí ẹpọ̀n kú àríhùn rò bòdòrún ẹgbẹ̀rún ẹpọ̀n àìmọye èèyàn tó máa kí lè ṣe olùṣìwèrè lọ́kùn torí ọkùnrin ó lọ́kùn torí ọkùnrin tó bá jẹ́ pé kọ́ máa kọ́ nǹkan lẹ̀ láàyè níbikíbi tó bá gbé wà ní akọ́lẹ̀ wọn á lo kún torí ọkùnrin kí ló á fẹ́ máa sa ayé ẹ̀ ti bàjẹ́ ayé ẹ̀ ti bàjẹ́ you have your money you use your money to buy joy for yourself níbi tí ayé gbé wà sí èèyàn ti ń lọ tó máa lọ wàá lọ sí wàá fowó ní ayé ibi táyé gbé wà sí wàá fowó wá ọkùnrin tó love wàá fowó gbà sóòtẹ́ wàá sanwó fún wàá fún lówó láti fún ara ẹ ní ayọ̀ kí ọkàn ẹ balẹ̀ kò ṣe kó lọ máa lọ fún ẹ láì hypertension ọkùnrin mi báyìí ó máa fi obìnrin á fi decorate ilé ọmọ alákùnrin rẹ̀ fún wọn how many years kò sí mọ́ how many kìíní kan ọkùnrin ò sí mọ́ how many years ọkùnrin fi ẹ decorate ilé kò tí ẹ fọwọ́ gbá ẹ ìwọ náà wá ń ṣe ọkọ wa ta ló lọkọ ìwọ tó ti yẹ kó pààrọ̀ orúkọ ọkùnrin gbé ẹ sínú ilé fàámẹ́ni a máa ló oṣù bíi mẹ́rin ẹni náà ní oṣù kẹrin oṣù kẹta tó ti fọwọ́ kàn mí rè láì ṣe kó oṣooṣù ọkùnrin ò fọwọ́ kàn ẹ̀ yẹn náà ń ṣe akúkú máa torí àwọn ọmọ náà ni ó wá ń ronú ó wá ń rí ọkọ ẹ̀yẹn ó ń ṣe fàájì ó ń lọ mutí tó bá wọlé ó ń gbóbìnrin ó ń ṣe gbogbo ẹ̀ òun jóbò ara ẹ̀ náà wọ́n wá ń kákò ó wá ń kákò ó ń dàdàkudà sára ó wá ń ronú ó wá ń kákò àwọn ta ló ní dádì òfò ó wà ń bẹ̀ yẹn ọkùnrin ó ń fayé ní ẹ lára ìwọ náà wá ń kákò ó fi ayé ọkùnrin yẹn kó fayé kó fi jó súpì nígboro wá change gbogbo step ayé ẹ wá wọṣọ tó bá jàǹkárá ni wàá fi rán style ṣe rí obìnrin tí o if you don't carry yourself you have to be proud of yourself kò jẹ́ kó mọ̀ pé yes èmi náà beautiful má wo rẹ̀ pé o beautiful kò sẹ́ni tí o beautiful láyé tá a wà olówó lọ́wọ́ fowó ra powder kò ní káwọn ní makeup ẹ̀ kan ṣe powder ṣe lójú kó máa jó every time kó máa rèdí kó máa jùdí báyìí ìdí yẹn ò re máa re kó o gbé sórí social media kó máa ní ayọ̀ fún ẹ ní ayọ̀ má lọ wo ọkọ mi ti lọ ọkọ mi ò rí tèmi rò ọkọ ẹ ò rí tí ẹ rò ó fẹ́ máa ronú kò dé ẹ̀yin obìnrin dẹ̀ ń para yín lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀dẹ̀ ń para yín mo fi Ọlọ́run búra kò sí condition tí mi lè báyọ̀ lò mi ò mọ I don't know
kò sí condition tí mi lè gbé láyé mi. ọkùnrin àwa àbádọ́ yín ṣe wá àbádọ́ yín èyí wá ṣe wá ti wá weakening point wèrè weakening point ẹ̀ ló máa wá. Some of you doesn't have time to check kí ni ibo ni weakening point ọkùnrin. There are things tọkùnrin tó yẹ kó mọ̀ pé weakening point ẹ̀ ní tó bá jáwọ́ lọ lówó ẹ lọ́wọ́ tó bá béèrè owó dà má fún lówó ó máa gbójú tán ní but most of you ẹ máa love wèrè love yẹn ni ó wá ń kówó ẹ fún ọkùnrin yẹn fowó ẹ ó fi owó ẹ ó tún fi ṣe ṣìnà lẹ́gbẹ̀ẹ́ ó tún kówó ẹ fún which kind love ọkùnrin ẹni tó mọ̀ pé kò love ẹ ó ní fún lówó. Ọkùnrin tí ò bá ti lówó kò gbọ́dọ̀ ní access owó ẹ̀ ohun tí wọn náà bá nílò máa fi bá jà but ẹ̀yin kẹwọn mo manage ní ẹ ṣàfihàn o manage ọkùnrin láyé tàwa ní jetage ẹni tẹnu ẹ wọ gan orí lọ́ba ìwò tó bá lọ́wọ́ ẹ tẹnu ẹ bá ti wà tẹnu ẹ wọ ó nẹni tó love you don't need to go and kill yourself because of any man. Aṣọ 165 ẹ̀yin èèyàn ó nídìí ẹ̀ ẹ̀yin obìnrin ẹ má para yín lórí ọkùnrin mọ́ tọkọ yín bá ti bóbìnrin kan lọ ẹ lọ máa ṣiṣẹ́ yín tó bá ti níṣẹ́ lọ́wọ́ lọ máa ṣiṣẹ́ ẹ tó o bá níṣẹ́ lọ́wọ́ lọ wá ṣẹ́kúṣẹ́ tó o bá ti níṣẹ́ lọ́wọ́ lọ wá ṣẹ́kúṣẹ́ let me if I tell you my story wàá lanu wàá lọ wá ṣẹ́kúṣẹ́ ni má tijú pé kí ni ká ti gbọ́ má wòyàn má wò pé àwọn ẹgbẹ́ mi àwọn ẹgbẹ́ ò ló arrive ibi tó wà lẹ́nu ọmọ ibi tó ń lọ lọ́la ọmọ ibi tọ́lọ̀ máa catapult ayé ẹ̀yìn you don't know some of you think ìṣòro yẹn ti dé o rò pé ṣòro tí ṣòro bá gún ẹ lọ́dún yìí o believe pé next year o ò ní borí ìṣòro yẹn o believe pé kọ́dún yìí tó parí o lè borí ìṣòro tí wọ́n rò pé bóyá o fẹ́ kú lé lórí. Come and see people tán àwọn èèyàn tí wọ́n ti face ìṣòro ayé gan. Come and see people tó ti face ìṣòro ayé ìṣòro òdìwọ́ nítorí oníṣòro. Come and see àwọn tó ti face ìṣòro ayé gidi tó bá rí àwọn tó ní ìṣòro ayé wàá sáré wàá tún bá o wàá tún kí Ọlọ́run pé Ọlọ́run máa ṣe ikú iṣẹ́ tèmi. Ìṣòro ayé ìṣòro náà dà ìṣòro ayé ìṣòro tó bá dé báyàn ní ayé tó ìṣòro yẹn tí ò bá ti gbẹ̀mí ẹ wàláhì wá borí ìṣòro yẹn ìṣòro débẹ̀ ìṣòro ògbẹ̀mí ẹ ránṣẹ́ kẹ́ ẹ alọ́kọ̀ta ló lo kóòṣì fowó ara ẹ kó fi owó ara ẹ kó fi ra ìdùnnú fúnra ẹ ni ẹ̀yin obìnrin ẹ fi owó ra ìdùnnú fúnra yín níbi tí èèyàn fowó ra ìdùnnú fúnra yàn òun ni tó o bá rí pé o ò rí àwọn natural tó jẹ́ flesh to flesh wọ́n ta dídò àwọn oríṣiríṣi yẹn lò ó dídò tó máa ní ta ló ṣẹlẹ̀ ọba ńlá ló sọ fún mi bí mo ṣe wà yìí gbàgbé wèrè kò sí bí ìṣòro náà ṣe lè tó o ò lè gbé ìṣòro kankan fún mi mi ò rí ẹ̀dá àlàyé tàbí láyé tó lè fún mi ìṣòro mi ì ń gbà èmi ò ń gbọ́ so ọkùnrin á wá fún ẹ níṣòro ó wá rò débi pé ó di dandan kó para ẹ̀ dànù my sister gbogbo rádaràda yẹn ó ń bí mi nú ibi tí n bá ti ń rí obìnrin tó ń ronú you don't keep to yourself problem mi ìfẹ́ káwọn èèyàn gbọ́ ìjọ tí o bá wà nínú problem kan tó bá ń sáré pé kí ni ká ti gbọ́ ló ṣe ẹlòmíì tó fi jẹ́ pé ẹlòmíì dẹ̀ forí tí ayé ẹ̀ bàjẹ́ sílé ọkọ yẹn ó wà nílé ọkọ ọkùnrin ò jẹ́ kó ṣiṣẹ́ ó wá ń ṣiṣẹ́ náà ọkùnrin yẹn envy ẹ̀ ìwọ náà mọ̀ kó envy ẹ̀ orí ẹ̀ bu oṣù mọ̀ pé lọ́kàn rẹ̀ ò mọ̀ pé ni yẹn envy ẹ̀ téèyàn bá envy ẹ̀ ò máa mọ̀ pé ni yẹn envy ẹ̀ tẹ́niyàn ò bá lọ́ọ̀fẹ́ wàá mọ̀ pé kò lọ́ọ̀fù ẹ̀ kò wọ́n ń sọ fún ìyàn àwọn aṣọ 165 tí ẹni ò bá lọ́ọ̀fù ẹ̀ kò ní ṣe kínní tẹ́ni ò bá ti lọ́ọ̀fù ẹ̀ ni I'm not joking kò lọ́ọ̀fù ẹ̀ nìyẹn tí màá ti rí èèyàn kankan bí báyìí mo rí ìyá ọgbà
ìyá ọgbà ṣé ìyá ọgbà yẹn náà ni ìyá ọgbà nation mo kí ìyá ọgbà nation mo rí ìyá ọgbà fún mi ní gift ìyá ọgbà ṣe máma ìyá ọgbà ti kí mi èmi náà kí ìyá ọgbà mi ní wine tea àwọn èèyàn alẹ́ yìí ti tiktok náà mo rẹ́yìn kan náà tó jẹ́ pé bóyá ìyá ọgbà bí ìyá ọgbà dẹ̀ ni ṣé ìyá ọgbà nation ni ṣé ọgbà nation ni àbẹ́rẹ́ àwọn kan pè mí ní ìyá ọgbà àwọn máa pè mí ní ìyá ọgbà rẹ̀ kí ló dé ìyá ọgbà nation original mo kí yín ó jàre ẹ̀yin people mi mo kí gbogbo ẹ̀yin tẹ́ lọ́ọ̀fù mi mo lọ́ọ̀fù yín mi ò tí ì gẹ́ẹ̀tì tiktok dáadáa mama gẹ́ẹ̀tì but mo ti gẹ́ẹ̀tì pọ́n fún mi ní gift mo ti rí pọ́n náà fún yín wọ́n fún mi ní gift mo ti rí pé gift wọ́n fi gift sí bí mo rí àtijọ́ wa bí àjọlẹ̀ pọ̀ ní gbogbo wa ó wà bí báyìí ọkùnrin fúnra rẹ̀ láyé ẹ̀bí tó gbé wà wá fowó ẹ̀ra dídò fowó ẹ̀ra ìdùnnú fúnra rẹ̀ ó máa fowó ẹ̀ra ìdùnnú nìyà ọkùnrin wá ṣe ẹ́ títí ọkùnrin fi obìnrin ṣakọ báwo ló ọkùnrin fi ẹ́ ṣakọ ìwọ náà wá lọ kákò wàláì fi ọkùnrin yẹn ṣakọ wá fi ṣakọ ayé ẹ̀ máa bàjẹ́ ọkùnrin á fi mí ṣakọ wàláì ọwọ́ ẹ̀ láyé ọwọ́ mi láyé ọkùnrin yẹn máa bàjẹ́ sí torí máa pẹ́pẹ́ ẹ̀ dànù wá ti lọ wá ibi tó jẹ́ pé àwọn weaking points ọkùnrin èmi máa ń ṣe fọ́kọ mi tí n bá ti ẹ̀mọ̀ kò dẹ́rùn pé mi mo ṣe wà èmi gan mọ̀ pé mi fi bẹ́ẹ̀ gbádùn tààràtàrà ẹ̀kọ́ mi bá mi yọjú tó ti ń ṣe kí nínú ìwé wọn ni èmi ò ń bá a sọ títí tó bá ti lóhùn òjẹ́ má wọrí mi ìwọrí èmi ò ń sọ̀rọ̀ tó bá ti jẹun màá wò pé ó fẹ́ bá mi yọjú no problem ó di yẹn wàláì bọ́dá ti sà ó di wọ̀ ojújọ́ kejì lọ torí weaking point ẹ̀yẹ mi mọ bí mo ṣe mú màá ti mú weaking point ẹ̀ lèmi máa ń ṣọ́ weaking point ọkọ ẹ̀ tó bá ti mọ̀ ẹ́ pé nǹkan kan báyìí lọkùnrin ló ti jẹ́ weaking point ẹ̀ ibẹ̀ ni kò mú kó fi mú ẹ̀yin kan ọkùnrin ọkọ yín lọ́ọ̀fù oúnjẹ kò sọ́kùnrin tí ò láìkì oúnjẹ wá ibi oúnjẹ tó dáa oúnjẹ tó mọ̀ pé ó láìkì oúnjẹ ló máa fi mú oúnjẹ tó fi mú àwọn nǹkan rí gbòòrò adéọlá àbúrò ní báwo ni jàre oúnjẹ tó mọ̀ pọ́kọ ẹ nìyẹn tó mọ̀ pé òun ló lọ́ọ̀fù ó yẹ kó fún jẹ mu ẹ̀yin kò wọ́rì ẹ̀ ń kíà èmi tó ẹ pé tí bọ̀dá àdìsá bá ti ń bá mi yan òdì tó mo rí pé bí a mo ṣe nǹkan kan tí mo sọ wí ní ìní sàn kankan máa ti lọ ra edé máa ra kàn pọ̀mọ́ dúdú ló ń láìkì kò láì máa ti ra pọ̀mọ́ dúdú máa wá lọ mú àpọ̀n alásèpọ̀ ni àbí kí n ṣe ilá alásèpọ̀ máa ṣe kò ń ṣe pé àwọn ọlá tó jẹ́ pé o bá ṣe o máa padà yẹn o wàá lọ wọ́ ìlú bọ̀ ṣu tó le mo mọ̀ ojú àìtó bá ń bínú yẹn kò ní tètè wọlé má rí pẹ́ kó tó wọlé máa ti jẹ́ kí oúnjẹ yẹn kó súnmọ́ ìgbà tó bá ti wọlé báyìí oúnjẹ yẹn á wá máa ta sánsán ó sì máa ta sánsán kíṣìn kò síbò ìdẹ̀ ṣe lè kọjá wàá kọjá ó máa gbọ̀nà kíṣìn mi ó máa rùn ká sí ẹ ó ti máa gbóòórùn èmi ò ń bá rojọ́ bẹ́dúùmù mi tébù ọ̀sùn kan wà ń bẹ̀ oúnjẹ mò ń kó síbẹ̀ má ti kó oúnjẹ yẹn síbẹ̀ má ti gbó mi má ṣe gbẹ má ti tẹ tébù mi ní sọ̀rọ̀ máa kàn rí bá ti bó ti ń wọlé lọ ó ti lọ wẹ̀ báyìí ó wẹ̀ báyìí ó lè gbà ilé mi náà máa wọ́n ra lẹ̀ mi ò ní bo mi wọ́ ṣọ́ngbà yẹn máa wọ́n ra lẹ̀ mọ́yé máa yọ̀ dí mi sẹ́yìn rẹ̀ máa wá mú àmàlà yẹn má ti bí lè ṣe máa já lóhùn òjẹun kò sí problem bá ti bẹ̀rẹ̀ sí mú àmàlà yẹn àti ẹja àwọn akọ̀ọ̀kan yẹn tó jẹ́ òun gan fúnra rẹ̀ ẹ gbàgbé wèrè bí ìyẹ́ ògbé tó bá ti rí rẹ̀ mọ́ ẹ máa jẹ́rè wàláì mò ń jẹ lóru màá mọ̀ mo ti yó màá mọ̀ máa wé àmàlà yẹn lẹ́gbẹ̀ẹ́ the next thing báyìí àbá máa dún lẹ́yìn mi ni ó lè lórí ẹ̀ yìí ṣé wàá fẹ́ dágele wàláì ó máa jókòó á jẹ tó bá jẹun tán wàláì á tún dó mi ó lè má fún ẹ ó lè tó bá ti mọ̀ pé owó bóyá owó tó ti mọ̀ pé ẹ̀yin tó yẹ pé máa ń fọ́ ṣe kíní yẹn èmi bí mo ṣe wà yìí ọkọ mi ò ń ṣe kíní o ọkọ tèmi ń fẹ́ mi lówó dáadáa ọkọ mi ń fún mi lówó dáadáa dànù ṣùgbọ́n tí mo mọ̀ pé oúnjẹ yẹn máa fóúnjẹ pẹ́pẹ́ tí n bá lò yẹn lákọ̀ọ́kọ́ tí n bá rí pé kò fẹ́ wọ̀
bóyá mo ṣe lálá èní bóyá ó gbójú kúrò tó bá di lọ́la màá sàkùn wọn bí iye rè ibi láò gba àpọ̀n àgbè méjèèjì kí ló lè fi kún wọn ò tí ì bí kú but some of you ó ti bínú wọlé ó ti wọ́ wọlé ẹ̀yin náà wá kákò wá wọ aṣọ wèrè àwọn aṣọ wèrè kan àwọn aṣọ wèrè kan wọ tèmi o àwọn pátá wèrè yẹn fi pátá tó jẹ́ pé wọ́n ti tó bí canvas bí wọ́n ṣokùn ẹ̀